àwọn Nasara àti Yahudi là ń sábà máa ń rí fáàsí gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn ànábì Musa àbọ̀mọlẹ́yìn ànábì Isa tó sì já sí pé ńgbà tọ́lọ́run rán ànábì Musa alayhi salam ọlọ́run rán ànábì Musa sí Bani Israel ó rán ànábì Isa náà sí Bani Israel kò rán wọn kìí ṣe pé ó rán wọn sẹ́nìkan tí wọ́n ń jẹ́ Nasara àwa sọ pé àwọn tí wọ́n ń jẹ́ Yahudi náà làwọn tí wọ́n já sí wípé nígbà tá ànábì Musa tí wọ́n tó lọ bọ́lọ̀ ń sọ̀rọ̀ kó tó padà dé wọ́n ti dá nǹkan míì lẹ̀ wọ́n ti ń bọ ògédèǹgbé màálù látara àrònú tí wọ́n pé Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ní tá a máa rí nígbà tí Musa dé Musa bínú látara yìí pé ó fi Haruna rólé ó bú nírúgbọ́nsó Haruna ń sọ fún pé la ta'khudhni bi lihyati wala bi ra'si mo fà mí nírúgbọ́n mo fi run orí fà mí mo jẹ́ kán tó fi mí ṣe yẹ̀yẹ́ pé ṣe kò wá tẹ́ ń díẹ̀ torí pé mo gbìyànjú wọ́n dà mí láàmú ẹ̀rù sì ń bà mí kí n má yapa rẹ kó o má tún dé kó o má ní kí ló dé tó kó dà mọ́ bá wọn tó bá nì. Musa bínú ìbínú yẹn ló fi mú lẹ́wàáhù tó lọ gbà ló sọ́ọ̀nù tó fi fọ́. ṣẹ́ra àwọn tí wọ́n ń bọ àgẹ̀dẹ̀gbé màálù yìí àwọn là ń pè ní Yahudu látara wípé wọ́n padà tún ronúpìwàdà lásìkò yẹn àmọ́ ìrònúpìwàdà yẹn ò tán lára wọn torí àwọn náà ni wọ́n padà tún rí nǹkan míì tí wọ́n ń sọ fún Musa pé àwọn eléyìí kà irú tí wọ́n ń bọ̀ yìí táwa náà bá sì lè máa bọ̀ ìbá tún dá o. àwọn Yahudi ni àwọn Yahudi yìí làwọn tí wọ́n jẹ́ aláṣejù tí wọ́n jẹ́ gulat bóyá jẹ́ pé gbogbo òjọ kan láyé ní máa ń ní aláṣejù táwa náà láwọn kan lónìí tó já sí pé àwọn nìkan lọmọlẹ́yìn ànábì gbogbo ẹni tí ò bá sínú ìjọ wọn kò lè sí mbẹ̀. èmi nínú àwọn tá a wá ń sọ yìí tá a bá ń sọ̀rọ̀ alukur'an ọ̀rọ̀ alukur'an ní òye wọn láti bí i síbẹ̀ yẹn ìyàtọ̀ sí rònú àwọn àfáà ló fi jẹ́ pé tá a bá wá ń sọ̀rọ̀ Nasara làwọn aráàlú kan tá ń pè ní Nasareti gúrùpù kan làwọn náà táwọn náà jẹ́ gulat nínú ọmọlẹ́yìn ànábì Isa kìí ṣe pé ìtumọ̀ wọn tá a bá sọ pé Nasarin tẹ́ bá ń sọ̀rọ̀ an-Nasara Nasarin àwọn aráàlú kan tá ń pè ní Nasareti látara pé Isa alayhi salam an-Nasiri lòun ọmọ Nasareti ni ẹni bá wá láti ìlú ni wọ́n máa pè ní an-Nasari èyí tó bá jẹ́ obìnrin wọ́n máa pè ní an-Nasiriya la fi ń pa àwọn ẹ̀yẹn náà wọ́n láwọn àrònú àta ideology tí wọ́n làwọn fi ń jẹ́ Nasara èyí ṣe pé àwọn nìkan lọmọlẹ́yìn ànábì Musa àbọ̀mọlẹ́yìn ànábì Isa àmọ́ lónìí pẹ̀lú bí mo ṣe wá tó nú ayé tá a bá àdírẹ́sì ọmọlẹ́yìn Musa Yehudi láàlọ́ tọ́ka sí tá a bá fẹ́ wá àdírẹ́sì ọmọlẹ́yìn Isa Nasara láàlọ́ tọ́ka sí tó sì já sí pé ẹ̀rọ ńlá ni kọ́lọ̀nkó làwà ń bẹ̀ àwọn gúrùpù kan nínú ọmọlẹ́yìn Isa làwọn ará Nasareti torí pé àwọn ará Nasareti dìn kọ́kọ́ ni wọ́n bá Isa àwọn gúrùpù kan làwọn Yahudi tí wọ́n gbà fáànẹ́bí Musa tí wọ́n gbà nínú ọkàn tí wọ́n ń fojú bá a ṣe tá a lè pè wọ́n ní mọ̀náfìkì kọ́lọ̀nkó làwà ń bẹ̀ bá a ṣe rí Yahudi tá a rí Nasara nù. ìbéèrè wa ni wípé àwọn àwọn wá ní kèfèrí olùkọ́tọ́lọ́hùn nínú ọmọlẹ́yìn ànábì Isa àtọmọlẹ́yìn ànábì Musa ẹ̀rí pọ́rọ̀ yìí ó ti pẹ́ tó ti ń jà rìnrìn Nasara kìrìsìtẹ́nì kìí ṣe Nasara ni kìrìsìtẹ́nì àwọn tí wọ́n ń pè àpèmára ní màmára yìí àwọn àgbà yìí pé kìrìsìtẹ́nì ni Nasara àmọ́ yóò ti máa yọ sí wọn nìyí àbí tí wọ́n bá fẹ́ gbà fún Al-Qur'ani lókù ni wọ́n tún sọ pé àwọn ọmọ pé kò ṣeé ṣe ká sọ pé àwọn aráàlú kan mo mú àwọn analysis kan wá lánàá a tún wá mú wá lálẹ́ yìí míì tí ò ní jí àwọn àyà tàná kò ní jí àwọn àyà tìjẹta
ká lè mọ̀ pé Al-Qur'an ìwé mímọ́ ni tọ́lọ́run bá sì kó mímọ́ sínú ẹ̀ kọ́lọ́n kó ṣíjú àánú wa. tá a bá lọ sínú Al-Qur'an nínú Suratul Ma'idah ká lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run abá nìyé tá a bá lọ sínú àyà 77 nínú Suratul Ma'idah tá a bá fẹ́ mọ̀. àwọn kan ní pé kí n tó lọ ọbẹ̀ tá a bá wo inú Al-Qur'an ká kọ́kọ́ lọ gbọ́rọ̀ Ànábì Ìsá má jẹ́ ntí lọ jẹ́ ń lọ bí tí mo ń lọ yìí. Ọlọ́run ní kúl ìrà Ànábì bá ń ṣàlàyé fún wọn wípé ya ahlal kitabi mo pe ẹ̀yin tá a fún ní tírà. tó bá ń sọ pé ya ahlal kitabi ń bí ó ń sọ̀rọ̀ àwọn Banu Israel. ó wá ń sọ fún wọn pé la taghlu fi dinikum ẹ má kọjá àlà lórí ẹ̀sìn yín ghayra al-haqqi ẹ má wí tí kì í ṣòtítọ́ ẹ dúró lórí bọ́lọ̀ ti gbẹ́sìn yín kalẹ̀. wala tattabi'u ahwa'a qawmin ẹ má tẹ̀lé àwọn àfẹ́ẹnú àwọn kan tí wọ́n já sí pé ní kọ̀dọ́lù àwọn táwọn wí wọ́n ti sọnù an sawa'is sabil kúrò lójú ọ̀nà tààrà. kọ̀dọ́lù an sawa'is sabil wọ́n sọnù kúrò lójú ọ̀nà tààrà. ẹ má kọjá àlà o yẹn ni pé Ọlọ́run ní ká nẹ́bí máa gba Ọlọ́run gborí àwọn ànẹ́bí bá wọn sọ̀rọ̀ la taghlu fi dinikum ghayra al-haqqi ẹ má mú tí ò sínú ẹ̀sìn yìí ẹ má mú wọnú ẹ̀. wala tattabi'u ahwa'a qawmin ẹ sì má tẹ̀lé àwọn àfẹ́nú àwọn ìjọ kan yẹn ni pé àwọn gúrùpù kan láwọn tí wọ́n já sí pé kọ̀dọ́lù wọ́n ti sọnù tẹ́lẹ̀ o. àwọn eléyìí wọ́n sọnù lóore pé wọ́n bọ ògédéǹgbé màálù. àwọn èèyàn làwọn Yahudi an sawa'is sabil wọ́n ti kú lójú ọ̀nà. Banu Israeli àwọn wà àwọn kan jẹ́ Yahudi lára wọn látara pé wọ́n bọ ògédéǹgbé màálù. àwọn èèyàn làwọn tí wọ́n jẹ́ problem nínú ọmọlẹ́yìn Ànábì Musa alayhi salam. tó bá tún wá fẹ́ rí àyà mi tó lè jámà yìí pé Ọlọ́run jámà wípé wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀. tá bá wo Suratul Ma'idah àyà 78-79 ó ní lu'ina ladhina kafaru Ọlọ́run gégùn fáwọn tí wọ́n kọtọ Ọlọ́run min bani Isra'ila nínú àwọn Bani Israel tààrán Musa sí tààrán Isa sí. ìyẹn túmọ̀ sí pé kìí ṣe gbogbo wọn ni wọ́n kọtọ Ọlọ́run. àwọn tí wọ́n kọtọ Ọlọ́run ń bẹ náà làwọn Yehudi. àmọ́ lónìí Yehudi yẹn làwọn máa ń rí fáasí gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Musa. ara àwọn tí wọ́n kọtọ Ọlọ́run yẹn àwọn onífẹ̀ẹ́ inú yẹn náà làwọn gúrùpù kan tá a pè ní Nasara nínú ọmọlẹ́yìn Ànábì Ìsá alayhi salam. wà á gbé ńgbà tọ́lọ́run fẹ́ sọ nísìn Banu Israel ló rán àwọn méjèèjì sí. ó wá ní lu'ina alladhina kafaru Ọlọ́run gégùn fáwọn olùkọtọ Ọlọ́run min Bani Israel nínú àwọn Bani Israel tabu'idiyya nìyẹn. Ọlọ́run ti jámọ̀ pé àwọn kan ni wọ́n kọ̀ min Bani Israel. ìyẹn fi hàn pé nínú àwọn Bani Israel yẹn àwọn kan ń bẹ àwọn gbà. ó wá ní ala lisani Dawuda wa Isa ibn Maryam látorí ahọ́n Ànábì Dáúdù láti gégùn fún wọn. wa Isa ibn Maryam àtorí àwọn Isa ọmọ Maryama. Ọlọ́run ní kí ló fà á ó ní dhalika bima asaw ní tìtorí pé wọ́n yapa Ọlọ́run. tẹ́lómi bá fẹ́ tú àyà yìí kò ní lo tabu'idiyya yẹn yóò kàn categorize ẹ̀ lórí pé Banu Israel ló fi jásí pé lánàá nígbà táwa wà ní kékeré ẹ máa gbọ́ lọ́dọ̀ àwọn àfáà wa tí wọ́n já wọn ní dáwà nígbà náà wọ́n máa sọ wípé gbogbo ìran Banu Israel ní ó wọná. ìyẹn pẹ̀lú táwọn nǹkan fi gbà ń jọ́nà yìí pé a gbọ́dọ̀ lọ kẹ́kọ̀ọ́ wọn torí pọ́ ọmọ ẹ̀nà ni wọ́n.
wọ́n rí pé àyà yìí ń ṣe tab'idiyya yìí pé gbogbo wọn kọ́ tọ́lọ́run fi ń sọ wípé lu'ina alladhina kafaru kìí ṣe pé ó sọ pé lu'ina banu Isra'il ọlọ́run ò lóun gégùn fún àwọn banu Isra'il ó ní lu'ina alladhina kafaru min bani Isra'il ọlọ́run gégùn fáwọn tí wọ́n kọtọ lọ́hun nínú àwọn bani Isra'il ala lisan Daud wa Isa ibn Maryam lórí ahọ́n Nabi Daud àti lórí àwọn Isa ọmọ Maryama kí ló fà ní pé dhalika bima asaw àwọn tí wọ́n kọtọ lọ́hun yẹn wọ́n yapa Ọlọ́hun gan wa kanu ya'tadun wọ́n sì jẹni tó ń kọjá àlà ní kọjá àlà tó lágbára ọlọ́ni lára àwa wọn ni pé kanu la yatana'awna 'an munkarin fa'alu wọ́n kì í kọ̀ aburú tí wọ́n bá rí taburú bá ń ṣẹlẹ̀ láàrin ara wọn wọ́n ní sọ pé kò dá wọ́n sì ní kọ̀ pé ẹ má ṣe Ọlọ́run wá ní labisa ma kanu yaf'alun èyí tán sì ń wù níwàyí náà ló burú àwọn tí a ń sọ yìí náà làwọn tẹ̀mí àwọn ànábì Ọlọ́run kì í jọ wọ́n lójú wọ́n máa tájẹ́ẹ̀tì bí wọ́n ti pa wọ́n so láwọn ànábì Ọlọ́run kan tẹ́pẹ́ àwọn eléyìí ni ó máa wọ́nà àti pa wọ́n kò sára tí wọ́n dá kò sí tán fọ́lọ́run wé kápá èèyàn ò jọ wọ́n lójú ká yẹpẹrẹ èèyàn kò ṣe wọ́n ní nǹkan kan náà ó tún wá rí pé tá a bá tún lọ sínú Al-Qur'ani bákan náà nínú Suratul Bayyinah tó jọ gbajúmọ̀ sí wa Ọlọ́run sọ fún wa ńbẹ̀ wípé lam yakunil ladhina kafaru min ahlil kitabi tab'idiyya min ahlil kitabi wal mushriqin munfaqina hatta ta'tiyahumul bayyinah wo bóyá sọ lam yakunil ladhina kafaru munfaqin àwọn tí wọ́n kọtọ lọ́hun lam yakunil ladhina kafaru min ahlil kitab àwọn tí wọ́n kọtọ lọ́hun nínú àwọn ahlil kitab yẹn wal mushriqin àtàwọn tí wọ́n jẹ́ abọgibọpẹ̀ lam yakun munfaqin wọ́n tako wíwáyé àná Muhammad sọ̀bẹ́ kìí ṣe ogun Ọlọ́run sọ àwọn ìkẹ́lú wọn lam yakunil ladhina kafaru min ahlil kitabi wal mushriqina munfaqin àwọn tí wọ́n kọtọ lóhun nínú àwọn ahlil kitab àtàwọn abọ́gibọ̀pẹ̀ yẹn wọ́n dúró lórí àtakò wọ́n àtakò pé ẹnìkan ń bọ̀ yóò jẹ́ Muhammad ẹnìkan ń bọ̀ yóò jẹ́ òpin ànábì Ọlọ́run àti ya umul bayyina àyàfi ìgbà tánàbí yẹn gangan dé ni wọ́n tó wá takò Ọlọ́run wá ní rasulun minallahi òjíṣẹ́ kẹrin látọ̀dọ̀ Ọlọ́run ló dé ní yatlu suhufan mutahharatan fiha kutubun qayyima tó ń ka ìwé mímọ́ ó ń ka fún wọn tó yẹ pé fiha kutubun qayyima àwọn ìwé tó pójú owó tí ò lábùlánú tí ò ní rọ́nú Ọlọ́run sọ ń bẹ pé rasulun minallahi yatlu suhufan mutahharatan fiha kutubun qayyima wa ma tafarraqa alladhina utul kitaba illa min ba'di ma ja'atuhumul bayyinah ọ̀rọ̀ wá dàrú láàrin àwọn Bani Israila káwọn kan lọ báyìí káwọn kan lọ báyìí káwọn kan gbà fánàbí yẹn káwọn kan má gbà àfi gbà tánàbí yẹn dé Ọlọ́run sì ni máa umiru kò sáṣẹ tó lọ́hun pa fún wọn kọjá pé illa liya'budullaha kọ́mẹ̀sí lọ́hun mukhlisina lahu-ddin kó sì jọ́lọ́ nìkan ni wọ́n máa sìn hunafa'a ní panagẹ́dẹ́ tí nǹkan kan ò nílà bá nàbí Ibrahim ti ṣe wa yuqimu ssalata wa yutu zakata kan sì máa kíhun kan máa yan zaka dhalika dinul qayyima ẹ̀sìn tá a fi rán wọn nu Ọlọ́run tó wá ní innal ladhina kafaru min ahlil kitab àwọn tí wọ́n wá kọtọ lọ́hun nínú àwọn onítírà wal mushriqin àtàwọn òṣèbọ fi nari jahannama iná jahannama ni wọ́n wọ̀ khalidina fiha àwọn tí wọ́n kọtọ lọ́hun nínú àwọn ahlul kitab lẹ́ni tá a bá fẹ́ sọ̀rọ̀ olùkọtọ lọ́hun àkọ́sọ bí wà pé àwọn ahlul kitab yẹn olùkọtọ lọ́hun ni wọ́n wà tá a bá ń sọ̀rọ̀ ahlul kitab
àwọn ọmọlẹ́yìn ànábì Musa àti ọmọlẹ́yìn ànábì Isa àmọ́ rìfà sí Yehudi àti Nasara táwọn jẹ́ kèfèrí, táwọn jẹ́ olùkọ́tọ̀ Ọlọ́hun nínú ọmọlẹ́yìn Musa àti Isa. tó bá já sí pé Nasara tó bá wá jẹ́ kèfèrí nínú ọmọlẹ́yìn Musa Isa tí Yahudi ó ní innal ladhina kafaru àwọn tí wọ́n kọ̀tọ̀ Ọlọ́hun min ahlil kitab, ìyẹn fi ẹ̀bẹ̀ kìí ṣe gbogbo ahlul kitab yẹn ní káfìrí, wal mushriqin àtàwọn tí wọ́n jẹ́ abọ́gibọ̀pẹ̀ Ọlọ́ni àwọn tó bá kọ̀tọ̀ Ọlọ́hun yẹn o fi nari jahannam, iná jahannam ni wọ́n wọ̀ khalidina fiha, wọ́n máa bẹ́ẹ̀ gbére ní. ó ní ulaika khairul bariyya àbí ulaika sharrul bariyya, àwọn eléyìí ló burú jù nínú ẹ̀dá láyé tí dáadáa ò ní ṣẹlẹ̀ sí wọn. ó wá ní innal ladhina amanu, ṣòwárà àwọn tí wọ́n gbọ́ Ọlọ́hun gbọ́ nínú àwọn Banu Israila yẹn o, wa amilu salihati tí wọ́n sì ń ṣe dáadáa, ulaika hum khairul bariyya, àwọn ẹ̀dá tí wọ́n dájú nìyẹn. Ọlọ́hun wá ní jazaa'uhum 'inda rabbihim, ẹ̀san wọn bẹ fún wọn lọ́dọ̀ Ọlọ́hun, jannatu adnin, aljanna onídẹ̀ra ni, tajri min tahtiha al-anhar, táwọn akérèmọdò ń ṣàn sàlẹ̀ rẹ̀. radiyallahu anhu, àwọn tá a sọ yìí Ọlọ́hun yọ́nú sí wọn, wa radu anhu, àwọn náà gbà yọ́nú Ọlọ́hun. dhalika liman khashiya rabba, àmìlẹ̀ yóò máa jẹ́ tẹni gbogbo ẹni tó bá tún nípa yọ̀ Ọlọ́hun. táwọn àfọwọ́ bá fẹ́ tú àyà yìí wọ́n ní ilẹ̀ mọ́ àwọn kìtàbíyà yẹn mọ́, wọ́n lè sọ mọ́rí àwọn sàhábà tí kìí ṣe páwọn gan Ọlọ́hun bá ń sọ ń bẹ̀. wọ́n lè sọ wípé Àlí ni, wọ́n lè sọ wípé ẹnìkan ni. ìtumọ̀ Kùránì yóò wá máa bọ̀ lókè, tó bá wá dé sàlẹ̀ yóò dàrú mọ́ àwọn mùsùlùmí lọ́wọ́. wọ́n á máa sọ fún wa pé tí wọ́n ti sọ yẹn wọ́n ti ṣiṣẹ́ kalẹ̀, ẹnìkan ò gbọ́dọ̀ tọwọ́ bọ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ́ nígbà tọ́lọ́run ń sọ̀rọ̀ bọ̀, ó ń sọ̀rọ̀ nípa àwọn kìtàbíyà ni, al-kuffaru minhum ma'al mushrikin walladhina amanu min ahlil kitabi, min ahlil kitabi. ọ̀rọ̀ tó ń sọ ń bẹ̀ yẹn ọ̀rọ̀ ahlul kitabi ni. àmọ́lẹ̀ ń tara fẹ́ túbẹ̀ yẹn àyà yẹn àwọn sàhábà la máa lẹ̀ mọ́ lára. àbí wọn náà gbọ́ ni innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikina fi nari jahannama khalidina fiha ulaika hum sharrul bariyya innal ladhina amanu minhum wa amilu salihati ulaika hum khairul bariyya. lọ́wọ́ àwọn kutubu tafasir àwọn sàhábà ni ó lọ lẹ̀ àyà yẹn mọ́ lára ń gbẹ̀yìn. ó lè lẹ́ máa ní pé ànábì sọ pé fáàlì pé ìwọ gangan ni Ọlọ́run ọba ń sọ mbẹ. tó bá yá pa àwọn sàhábà, ṣé sàhábà àwọn èèyàn jẹ́ tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀ bọ̀ látòkè. ara ń tà ń sọ pé wọ́n ní ká máa ronú sálù Qur'an, ìtàkàn kọ́ sínú tafsiri yẹn náà òun nìkan náà ní kákan gbé sí làákàyè, kákan gbá bẹ́ẹ̀, torí pé àwọn àgbàlagbà yẹn wọ́n ti sọ kalẹ̀, ẹnìkan ò gbọ́dọ̀ ṣe gbìyànjú mọ́. wo àyà tá a tú yìí kí wọ́n náà gbé làákàyè lé pé ṣé ń táwọn àwọn onítafsiri tú síbẹ̀ ń sàlẹ̀, ṣé ìtumọ̀ rẹ̀ nu. so kọ́lọ̀ kó là wá kó ṣe dáadáa, kó sì bá wa kẹ́ gbogbo wọn, torí pé ìgbìyànjú lọ́lọ́run fún wọn ṣe. so gbogbo ẹni tó bá ṣe gbìyànjú Ọlọ́run kì í máa fi gbìyànjú ẹ̀ ráre, kó má fẹ́ ìtawà náà ń ṣe yìí kó má fi ráre. bákan náà tàbá wo àwọn Yahudi dáadáa àtàwọn Nasara, a rí pé ẹ̀dá kan ni wọ́n tí wọ́n jẹ́ eléte. ó sì rí pé wa min qaydihim wa gururihim, nínú àwọn ète wọn àti ẹ̀tàn tí wọ́n máa ń ní, wọ́n rí mùsùlùmí ọmọlẹ́yìn Ànábì gẹ́gẹ́ bí ọ̀tá, wọ́n rí wọn sí nǹkankan. wọ́n rí mùsùlùmí gẹ́gẹ́ bí ọ̀tá. ló fi jẹ́ pé tó bá wọnú al-Qur'an, torí pé ọ̀tá Mùsá ni Yehudi. Nasara náà tó pín sí méjì, àwọn ará Násárẹ́tì yẹn, ará Násárẹ́tì kìí ṣe túmọ̀ Kìrìsìtẹ́nì, mò ń sọ yẹn dáadáa. àwọn ọmọ Násárẹ́tì yẹn náà tó pín sí méjì, àwọn kan táwọn náà mú Ìsá lọ́tá, àtàwọn kan tí wọ́n ṣe dáadáa pẹ̀lú Ànábì Ìsá.
bá a ṣe rí nínú Yehudi náà lárí nínú Nasara kọ́lọ̀n kó dákun ó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́. Na'am, tó bá wá já ka al-Qur'an nínú Suratu Ali Imran aya 69 ọlọ́ni waddat ta'ifatun min ahlil kitab tún bọ́ bọ́yẹ sọ́wọ́ tó fi mọ̀ pé Yehudi jòkó lọ́tọ̀ Banu Israila jòkó lọ́tọ̀ Yehudi kan jẹ́ gúrùpù kan nínú Banu Israila ni Nasara kan jẹ́ gúrùpù kan nínú Banu Israil nínú ọmọlẹ́yìn Ànábì Isa alayhi salam ọlọ́ni waddat ta'ifatun min ahlil kitab law yudillunakum wa ma yudilluna illa anfusahum wa ma yash'urun suratu Ali Imran aya 69 ọlọ́ni waddat ta'ifatun min ahlil kitab àwọn ikọ̀ kan àwọn gúrùpù kan nínú àwọn ahlul kitabi nínú àwọn ọmọlẹ́yìn Musa nínú àwọn ọmọlẹ́yìn Isa waddat ó wù wọ́n iṣẹ́ táwọn máa ṣe ìfẹ́ ẹ̀mí wọn ni wípé èrò wọn ni pé law yudillunakum gbogbo báwọn ó ṣe sọ yín nù báwọn ti sọnù dàbí ń ti dà. Al-Qur'ani ọlọ́run ń ṣàlàyé ẹ̀nà Al-Qur'ani táàmà fi mọ̀ pé Nasara can never be a Christianity because Christianity was formed when there is no more Isa alayhi salam in Antioch by Paul, Acts of Apostles chapter 11 verse 25. Kí wá lóde táwa àfà táwa anátúmọ̀ takú pé wọ́n pèèyàn ní ará Násárẹ́tì ṣé ìtumọ̀ ará Násárẹ́tì ní Kristẹni? Torí pé gbogbo ẹni tó gbà fún Ànábì Ìsá kọ́ ni ará Násárẹ́tì. Ẹlòmíì ń bẹ́ńbẹ́ Àríhà ló ti wá, ẹlòmíì ń bẹ́ńbẹ́ ará Gaza ni, ẹlòmíì ń bẹ́ńbẹ́ ará Kìlíìlì ni. So àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú ẹ̀ làwọn fi ń pàtàkì ara wọn kán lè rí wọn páwọn special wípé Jesus of Nazareth, the people of Nazareth. That is not the meaning of Christianity. Word of Christianity was formed after the death of Jesus Christ by Apostle Paul in Antioch. Acts of Apostles chapter 11 verse 25 ó bá ń bẹ̀. Àwa Mùsùlùmí a máa gbé ẹrù tí kìí ṣe tiwa léra wa lórí tá a bá sọ pé Nasara a rí pé Nazarene ní jẹ́ bẹ́ẹ̀ people of Nazareth. Tá a bá sọ pé Christianity, those who are worshiping Jesus Christ, àwọn tí wọ́n sìn Jésù ní Christianity. Àwọn tá a pè ní Nazarene nìyẹn Ọlọ́run làwọn ń sìn. Ọlọ́run làwọn ń sìn. Náà wájú àtẹ̀síwájú Ọlọ́run ní gbogbo pláàni àwọn kan gúrùpù kan. Àwọn wo ni gúrùpù náà? Nínú àwọn Yehudi tó jẹ́ ahlul kitab àtàwọn Nasara táwọn náà jẹ́ gulat aláṣejù nínú ọmọ ẹlẹ́yìn Ìsá tí wọ́n jẹ́ Banu Israil. Ọlọ́run ní waddat ta'ifatun àwọn ìkọ̀kan bẹ́nu wọn gbogbo pláàni wọn láyé lọ́run min ahlil kitabi nínú àwọn onítìrà yẹn o pé tẹ̀bọ̀ ìdíyà tún nìyẹn náà tó fi dákẹ́ fèrí mọ̀ nínú wọn pé kìí ṣe gbogbo wọn pé law yudillunakum báwọn ó ṣe sọ yín nù wa ma yudilluna illa anfusahum wọ́n sì lè rí yín sọnù ọjà kan sọra wọn nù ma yudilluna illa anfusahum wọ́n lè rí yín sí lọ́nà ọjà kan sọra wọn nù Ọlọ́ni wa ma yash'urun àmọ́ wọn fúra mọ̀ ló fi jáde pé kò sígbà tí wọ́n máa dá ète láyé ète yẹn ó máa wọ́ mi kò ní ṣiṣẹ́ wa ma kaidul kafirina illa fi tabab gbogbo ète káfìrí yóò máa já sófo lórí mùsùlùmí ni. torí pé Ọlọ́run sọ fún Al-Qur'an ó ní wa in yansurkumullah fala ghaliba lakum bọ́lọ̀ ń bá ti ràn yín lọ́wọ́ kò sẹ́ni tó lè ṣẹ́gun yín. Náà àyà kan nìyẹn tá a fi mọ̀ yí pé àwọn kan ní kèfèrí nínú ọmọlẹ́yìn Musa àwọn kan ní kèfèrí nínú ọmọlẹ́yìn Isa.
tó bá tún wá bá mi lọ sínú Ali Imran aya 72 tún wá gbọ́ bọ́lọ́run tó ṣe sọ ń bẹ̀ ó ní wa qalat ta'ifatun min ahlil kitabi lára pláàni àwọn gúrùpù yìí ọlọ́run wá fẹ́ expansion ẹ̀ sọ pé ọlọ́run sọ pé waddat ta'ifatun min ahlil kitabi law yudillunakum pláàni àwọn gúrùpù kanú Banu Israila tí wọ́n jẹ́ ahlil kitabi ní pé báwo làwọn ó ṣe ṣì yín lọ́nà táwọn lè gbé ìrònú tó lè sọ yín di káfìrí sínú ọkàn yín àwọn kan ní pé kẹ́ẹ̀ríra yín lọ́mọ ọlọ́run kẹ́ẹ̀ríra yín láyànfẹ́ ọlọ́run kẹ́ẹ̀ríra yín pẹ́nìkan ò pàtàkì tó yín kẹ́ẹ̀ríra yín nírí wípé lẹ́yìn ẹ̀yin ẹnìkan ò rí sọmọ àlìjẹ́nnà mọ́ gbogbo orú àwọn ìrònú bẹ́ẹ̀ láti sọ yín nù kúrò lábẹ́ ọlọ́run ẹ sì láǹfààní kẹ́ lè pe ọlọ́run léèyàn gbogbo ìrònú yẹn làwọn ṣiṣẹ́ lé lórí wọ́n sì rí iṣẹ́ wọ́n dẹ̀ kí bọnú àwọn ìwé ahadith táa dẹ̀ wá ń sọ táa máa sọ fọ́rọ̀ Ànábì Muhammad tí kìí sì ṣọ̀rọ̀ Ànábì Muhammad tó sì jásí pé ète àwọn Yehudi àti ète àwọn Nasara tí wọ́n jásí pé ọ̀tá Musa ọ̀tá Isa ni wọ́n ni wọ́n ń fẹ́ káròyìn Ọlọ́run kó dàbí èèyàn kọ́lọ́run má jámọ́ nǹkan kan kó lè yẹpẹrẹ torí pé àwọn fẹ́ mú èèyàn lọ́lọ́run ọlọ́run wá ní nínú Ali Imran 72 yẹn ó ní wa qalati ta'ifatun min ahlil kitab ọlọ́run láwọn kan àwọn gúrùpù kan min ahlil kitab nínú àwọn ọmọlẹ́yìn Musa àtọmọlẹ́yìn Isa lára ète wọn sẹ́yìn mùsùlùmí ni pé wọ́n máa sọ fáwọn ọmọlẹ́yìn wọn yí pé aminu billadhi unzila ala alladhina amanu wajhan nahar waghfuru akhirahu la'allahum yarji'un ẹlọ́tún àwọn mùsùlùmí kẹgbà láàárọ̀ kẹsọ pé ti fẹ́ ṣe islam lẹ́ṣe kẹsọ pé ti gbà wàkúrú àkhírà tó bá wá di ìrọ̀lẹ́ ẹ wá padà ẹ kọ̀kọ́ máa bá wọn ṣe tó bá wá dọjọ́ alẹ́ tí bàbá pẹ́ ẹ ti lọ tàn iye ló kó bá àwa mùsùlùmí àná nígbàtà Ànábì lọ gbogbo àwọn tí wọ́n gba Islam lójú ayé Ànábì gẹ́gẹ́ bí Ka'bil Ahbar ṣèbó wà lójú ayé Ànábì tó ṣẹ̀ṣẹ̀ wá gba Islam lójú ayé Umar tó wá di ẹni tó ń tú Al-Qur'an fáwọn mùsùlùmí tó wá di ẹni tó ń kọ́ àwọn mùsùlùmí ní hadith níbo ló ti mọ hadith Ànábì níbo ló ti mọ tafsirul Qur'an tó fi di pé wọ́n wá ń gbé àwọn àrònú tí ò dá wá nípa àwọn ànábì Ọlọ́run àwọn akadhibun minal aqwal wal ara àwọn ọ̀rọ̀ tí ò dá láti máa gbọ́ sétí bí kan máa sọ wípé ànábì Lútù ó mutí yó ó fọ́mọ rẹ̀ lóyún bí kan máa gbé ìtàn wá pé ànábì Dáúd ó gbàyàwó ẹnìkan Áwòràyá nínú ọmọlẹ́yìn rẹ̀ ó rán lọ sógun àwọn náà ni wọ́n wá rọ ìtàn pé ànábì fẹ́ ó gba ìyàwó àgbàtọ́ rẹ̀ ọmọ wo lànábì gbàtọ́ ọwọ́ ta ló ti gbàtọ́ ta ló bá ànábì gbàtọ́ ọmọ tó gbé lọ́dọ̀ Ànábì Muhammad wà Aliyu bon Abi Talib Ali gbé lọ́dọ̀ ànábì Anas ọmọ Málíkì gbé lọ́dọ̀ ànábì kò sọ ọmọ kan tá ànábì ṣe tàbá náà rẹ̀ tó pé ànábì gba ọmọ kan tọ́ ànábì wá gbáyàwó ẹ̀ lára ètí àwọn Yẹhudi yẹn láti fi yẹpẹrẹ ànábì kọ́dọ̀ tí Islam òun làwọn wà máa mú dání pé ànábì yìí wo ànábì yìí tó fẹ́ yàwó ọmọ ẹ̀ tọ́lọ̀ ń dẹ̀ ń sọ fún anú al-Qur'an wípé ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin ma kana Muhammadun Muhammadu kìí ṣe bàbá ẹnìkan nínú àwọn ọkùnrin tó dàgbà ọmọ tá Ànábì bí kò sí èyí tó dàgbà jù nínú wọn ọmọ ọdún méjì ni wọ́n tán fi jáde láyé walakin rasulallah bí ṣe òjíṣẹ́ Ọlọ́run wa khataman nabiyyin òpin Ọlọ́run ti kílé ẹbẹ̀ yẹn pé Ànábì ò lọ́mọ ọkùnrin kan tó dàgbà tẹ́lẹ̀ pè mọ́ pọ́mọ́ ẹ̀ òjíṣẹ́ Ọlọ́run kìí ṣe bàbá ẹni kankan kò sì gbá ọmọ kankan tọ́ tẹ́ẹ̀fì àmú ń padà bọ̀ wá tírìtì yẹn lọ́tọ̀ pé ṣé lóòótọ́ lànàbí gbàyàwó ọmọ àgbàtọ́ lára àwọn ìrònú tí ò dá táwọn Yẹhudi kó wá wọ́n wá dà fún aládìs
àwọn náà wá ń tú Qur'an àwọn ni wọ́n fún wa ní bayanul Qur'an wọ́n fún wa ní tafsir Qur'an gbogbo àwọn àfáàpìnlẹ̀ tó kọ́kọ́ tú Qur'an fáwa mùsùlùmí Yahudi àti Nasara ni wọ́n Ọlọ́run bẹ̀ tí ń sọ fún wọn pé waddat ta'ifatun min ahlil kitabi law yudillunakum gbogbo ọ̀nà tí wọ́n lè gbà sọ yínú wa ma yudilluna illa anfusahum wa qalat ta'ifatun àwọn kan nú wọn wọ́n máa sọ nínú àwọn ahlil kitabi yẹn pé aminu billadhi unzila ala alladhina amanu ṣẹ̀rán Kùránì wọn tí wọ́n gbàgbọ́ ni ẹ̀yin náà sọ pé gbàgbọ́ ànábì wọn ẹlẹ́gbàgbọ́ wọ́n jẹ́ ànáhà tẹ́ bá ti gbàgbọ́ ní ìsìn ẹ máa bá wọn ẹ máa tàn wọn ẹ máa parọ́ fún wọn wà fúrú áhìràwò tó wá di níkẹyìn ẹ wà sọ pé ẹ̀ṣẹ́ mọ́ ẹ wo pláàni wọn ó ní la'allahum yarji'un bóyá tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ kí ni yóò rí bẹ́ẹ̀ lójú àwọn náà mọ̀ padà ẹ máa wo plan àwọn oníṣẹ̀ṣe náà ẹlẹ́mẹ́kan ní òun ò ṣe Islam mọ́ òun fi ìṣẹ̀ṣe òun kọ̀nfà ìṣẹ̀ṣe òun a máa kọ̀nfà ìṣẹ̀ṣe mọ́nà tí ń kọ̀nfà ìṣẹ̀ṣe yọ máa wẹ̀yàn síbẹ̀ irú ronú yẹn náà ni àwọn Yahudi ti lò fáwọn mùsùlùmí kọjá wọn a lọ ọbẹ̀ wọ́n lọ kọ nǹkan fún wa tó bá ti wá kọ nǹkan tí ò dá sílẹ̀ tán wọ́n kú ọmọ ẹ̀ so ìyẹn ni ó wàá ṣàkóbá fẹ́ lòmíì àwa mùsùlùmí a sì fẹ́ tají làákàyè ẹjọ́ yẹn náà láfẹ́ jòkólé lórí kọ́lọ̀ kó ṣíjú àánú wa ṣe tún rí pé ń sìn à ń try láti máa mà wípé àwọn gúrùpù tá à ń sọ yìí Yẹhudi ni wọ́n àti Nasara wọn tọ́lọ̀ ń pè ní Ta'ifa min Bani Isra'il náà àmọ́ ilé ní táwọn afá bá fẹ́ sọ̀rọ̀ tọ́ bá ní ya ahlal kitabi wọ́n á ní Ọlọ́run ń sọ̀rọ̀ àwọn Yahudi mo pè yín Yahudi àtẹ̀yìn Nasara ni wọ́n mọ̀ sọ fún wà láàrín Yahudi àti Nasara yẹn àwọn ni problem àwọn àdẹ́bì méjèèjì táwọn jẹ́ ọ̀daràn kan gbélé gẹ́ ṣùkọ́lọ̀ kó láwà tó bá tún wá lọ bálùkúrá ti ń ṣàlàyé tó bá tún Surat Al-Imran lára ète wọn ni pé báwo ni wọ́n ṣe lè yí ìwé Ọlọ́run padà kó mọ́ jọ mọ́ ìwé Ọlọ́run mọ́ ó máa wo ète wọn o nínú Surat Al-Imran àyá 78 wá wo àwọn ète burúkú níjọ́ tọ́lọ̀ tí wá sọ kalẹ̀ àwa mùsùlùmí àkà Al-Qur'ani yẹn kún àwa gbé àwọn kutubul ulama wal athar àwọn ìwé àwọn àfà àtàwọn orípa wọn àwa gbé sórí àwa mal Qur'ani àjùsílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan tọ́lọ́ wá ń sọ̀rọ̀ Qur'ani lónìí kò ní tà ńlá kàyé wa mọ́ a máa bèèrè pé kí làwọn àfà sọ lórí ẹ̀ tọ́wọ́n ni kí làwọn àfà sọ láàmà bèèrè Ọlọ́run wá ń sọ nínú Ali Imran 78 ó ní wa inna minhum ó tún wà nínú àwọn Yahudi yẹn náà wa inna minhum ó tún wà nínú àwọn Yahudi yẹn náà la fariqan àwọn gúrùpù kan again same group yìí náà ni ó yal'una alsinatahum bil kitabi wọ́n ní tí wọ́n ń ṣe láyé kọjá kán máa lo ahọ́n wọn kán máa fi yí ọ̀rọ̀ Ọlọ́run padà wọ́n ṣe sínú Qur'an wọ́n ṣe sínú Qur'an máa fún ẹ lápòjú ẹni ìsìn yal'una alsinatahum bil kitabi wọ́n máa fúnra wọn mú ọ̀rọ̀ sínú ìwé Ọlọ́run wọ́n mú ọ̀rọ̀ yitasabuhu minal kitabi ẹ lè máa lérò pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn o inú Al-Qur'ani lọ̀rọ̀ yẹn ń bẹ ó wà ní ọ̀rọ̀ Ọlọ́run wa ma huwa minal kitabi kò dẹ̀ sí ń bẹ wa yaquluna huwa min indillah wọ́n dẹ̀ máa sọ pé ọ̀dọ̀ Ọlọ́run lọ̀rọ̀ ní ti wá wa ma huwa min indillah ọ̀rọ̀ yìí ò yí sí iṣẹ́ ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ Ọlọ́run wa yaquluna ala Allahi al-kadhiba wọ́n máa parọ́ mọ́ Ọlọ́run wa hum ya'lamun wọ́n sì máa pọ̀rọ̀ làwọn pa ẹjẹ́ nílé kan sí wa nígbà tọ́lọ́run sọ fún wa ní Al-Qur'an nínú Suratul Nur fana Muhammad alayhi salatu wassalam pé az-zaniyatu wath-thani fajlidu kulla wahidin min mi'ata jalda Ọlọ́run sọ pé az-zaniya ẹni tó bá ṣàgbèrè lóbìnrin waz-zani àtọkùnrin tí wọ́n jọ ṣe fajlidu kulla wahidin min mi'ata jalda ẹ lù àwọn méjèèjì ní àwọn ọgọ́rùn-ún kó máa jẹ́ ìjìyà wọn látọ̀dọ̀ Ọlọ́run wá wo bó ṣe wá lọ́rọ̀ Ọlọ́run tí wọ́n ní àdíìsù kan ti pa Al-Qur'ani rẹ̀ wọ́n sọ wípé ash-shaykhatu wash-shaykhatu iza sanaya
farjimuhuma nakalan bima fa'ala ẹwọ́ iṣẹ́ Yahudi ni o wọ́n ní ash-shaykhu wash-shaykha ẹni tó ti darúgbó lọ́kùnrin àti lóbìnrin ìzázánà yá tí wọ́n bá ṣàgbé ẹwọ bọ́lọ̀ ṣe sọ̀rọ̀ ẹwọ ìbáwọn sọ kò kọ́kọ́ lọ bí Kùránì náà pé ash-shaykhatu ash-shaykhu wash-shaykhatu ìzázánà yá tarúgbó àtarúgbó ìyẹn tó ẹgbẹ́ ẹni tó ti lọ́kọ àtẹni tó ti láya tí wọ́n bá ṣàgbèrè pẹ̀lú ara wọn farjimuhuma ṣe ní kẹ́ẹ̀lẹ̀ wọn ló kò pa jaza'an bima kazaba kó mọ́ jẹ́ ìjìyà ń táwọn méjèèjì ṣe ẹwọ bọ́ ṣe lọ́rọ̀ wọ́n á ní ọ̀rọ̀ yẹn o àdísù yẹn o ọ̀rọ̀ àwọn Yahudi ni o ètè Yahudi ni o wọ́n wá àwọn tẹ̀lọ́ wá náà wá kọ àdísù fún wa ń gbà náà wá ń kọ́ wa ní àdísù látara yí pé aminu billahi ẹ lọ nígbàgbọ́ sí tí wọ́n sọ̀kalẹ̀ fún wọn ẹ lọ tójúbọ Kùránì wọn wájí annáhà ẹ tójúbọ ní jìmìjì kùtù tó bọ́ wá dọwọ́ alẹ́tẹ́ bábá wọn tọwọ́ bọ́ wá kúrú àkhíràwó ẹ wá sọ fún wọn pé kò sí nǹkan kẹnu ẹ la'allahum yarji'un bóyá wọn náà ó fẹ̀sì yẹn lẹ̀ Kùránì yẹn ò ní jọ wọn lójú wọ́n dẹ̀ ṣe fún àwọn sọ̀sí ó kọlu ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lẹ́nu ìyẹn ló bí ìrònú Sahihul Bukhari Sahihul Muslim àtàwọn ideology tó já sí pé from Yehudis ló ti wá tó gbé sínú Islam so Ọlọ́run wá ń sọ fún wọn wípé yel'una alsinatahum bil kitab wọ́n ń fi ahọ́n wọn yí al-Qur'ani padà lẹ́ni òun ló bí an-nasikhu wal-mansukh pé in tó ń pa kan rẹ̀ àti kan tó pa kan rẹ̀ fún kan a tún bá débi pé wọ́n kóró ní bá wa débi pé ewúrẹ́ jẹ Suratul Ahzab wọ́n ní Suratul Ahzab yẹn ó ṣe déédéé Suratul Baqara Suratul Baqara ń jẹ́ 286 wọ́n wá ń sọ fún wa pé Suratul Ahzab ní ìsìn òun ojú bí 73 lọ ẹwọ́ nǹkan tí wọ́n ń parọ́ fún wa pé ewúrẹ́ ti jẹ́ níwèé tọ́lọ́run sọ fún wa ní Al-Qur'ani ní pé nahnu nazzalna al-kitaba wa inna lahu lahafidhun àwa la sọ ìwé yìí kalẹ̀ àwa náà la máa dáàbòbò ṣọ́lọ́run ò dáàbòbò mẹ́ni kí ló ń ṣe àwa mùsùlùmí tàbá tí wọ́n ń sọ̀rọ̀ tó bá ń sọ wọn ní wọ́n gbá súnmọ̀ gbọ́ ni wọ́n gbá àdísù gbọ́ ni ọ̀tá Ọlọ́run ni wọ́n ẹni tí ò bá gbọ́ àdísù yé kò lè gbọ́ Kùránì yé ọ̀rọ̀kọ̀rọ̀ tọ́lọ̀ ń dẹ̀ ń sọ fún wa pé nahnu nazzalna alayka al-kitaba tibyanan li kulli shay'in mo sọ Kùránì kalẹ̀ kójú òun ni ó ṣàlàyé gbogbo nǹkan kì í ṣe pé kìnnìkan ni ó ṣàlàyé ẹ̀ Ọlọ́run sọ nìkan ó ní inna hadha al-Qur'ana yaqussu ala bani Isra'ila akthara ma hum fihi yakhtalifun ìwé yìí gan ni ó máa ṣàlàyé tí ò yí àwọn bani Isra'ila fún wọn àmọ́ àwọn bani Isra'il ló ń ṣàlàyé nǹkan fáwa nínú hadith ẹ lọ kàwọn hadith àwọn bani Isra'ila yẹn tó wá wá pẹ̀lú ète láti ṣe bí pé àwọn gba Islam àwọn gba Kùránì gbọ́ láti bá wa kó àwọn nǹkan tí ò sí ń bẹ̀ láti máa fi sọ máa nábì kan sọ máa wọn ẹlòmíì kan fi ròyìn tí kìí ṣe tànábì kan ròyìn ẹ̀ bí kan bá sọ fún wa pé ó fẹ́ ọmọ tí ò tó nǹkan ó fẹ́ ní kékeré ó lọ bì kan ó fọwọ́ kẹnìkan gbogbo àwọn ìrònú bẹ́ẹ̀ kò sí tàn pátán pa àwọn ànábì Ọlọ́run kankan so kọ́lọ̀ kó làwà àwọn ilé yìí wọ́n ń lo ahọ́n ó dẹ̀ ṣẹlẹ̀ nínú àwọn àhàdí ẹ máa rí àwọn oríṣiríṣi ọ̀rọ̀ wọn a máa ládìísù kan ó pa Kùránì rẹ̀ àwọn ni wọ́n lọ múrònú wípé béèyàn bá bú Ọlọ́run tó bá bú ànábì ìṣe nìkan pa wọ́n gbé wá sínú Islam fún wa wọ́n sì mọ̀ pa nírú òfin bẹ́ẹ̀ wọ́n gbé rònú pé béèyàn bá fẹ̀ sí ilẹ̀ kan pa nínú ìwé tiwọn wọ́n wá gbé sọ́dọ̀ tiwa pé man baddala dinahu faqtuluhu ẹni mélòó là nẹ́bí ipa tó fẹ̀ sí ilẹ̀ tọ́lọ́run dẹ̀ ń sọ pé la ikraha fid-din kò sí túláàsì níbi ẹ̀sìn qad tabayyana ar-rushdu minal ghayy tọ́lọ́run bá ń sọ fún ànẹ́bí pé fala'allaka bakhi'un nafsaka ala atharihim ṣé ó máa dára ẹ láàmú ó wà parẹ́ torí pé wọ́n gbà ní
walau sha'a rabbuka tó bá kó bá wọn Ọlọ́run ọba ni la ja'ala an-nasa ummatan wahida ìbá ní kí gbogbo wa wà lójú kan Ọlọ́run ní wala yazalun walakin la yazaluna mukhtalifin àmọ́ kò sí tàbí ṣùgbọ́n ẹ máa ṣọ̀tọ̀tọ̀ ẹ máa yapa ààrẹ tí ó gbà ààrẹ tí ò ní gbà níbi kan ó ní law sha'a rabbuka la amana man fil ardi kulluhum jami'a tó bá kó bá wọn Ọlọ́run ni gbogbo en tó wà láyé ni ó gbà fún wa Nábì ó wá tún afa anta tó kéré òun náà sá àbí ṣe ìwọ fẹ́ lọ máa túláàsì wọn pé àtàyà kúnnù mùmínì pé túláàsì àfitọ́ bá gbà so gbogbo àwọn àyàtì ló ń takò àdísù yé pé man baddala dinahu faqtuluhu bí yẹn bá fẹ́ sílẹ̀ ṣe ní kẹ́ pa bó ṣe wà nù Sahih Bukhari ṣẹ́rà dánwò wà láàlì ọ̀rọ̀ yóò sínú Qur'an wọ́n lọ táàpù ẹ̀wà àwọn Yahudi èté wọ́n ní tọ́lọ yẹliwúna alsinatahum bilkitab wọ́n máa fi ahọ́n wọn báyìí wọ́n máa fi yí ọ̀rọ̀ Qur'an padà ẹ sì máa rò pé Qur'an ó ní nítorí kíni litahsabuhu minal kitab kẹ́lẹ̀ máa rò wípé tí wọ́n ń sọ wọ́n nínú ọ̀rọ̀ Qur'an nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ọ̀rọ̀ òwe Ọlọ́run wa ma huwa minal kitab kò yé sí iṣẹ́ ọ̀rọ̀ òwe Ọlọ́run wa yaquluna huwa min indillah wọ́n máa ní ọ̀dọ̀ Ọlọ́run lọ̀rọ̀ yìí ti wá ṣọ́mọ̀ yí pé mo káyà kan ní Kùránì lánàá tí wọ́n ń sọ yí pé tánàbí bá rí ìwé lọ́wọ́ àwọn Umaru ó máa ń bínú bẹ́ Ọlọ́run sọ fánàbí wípé fala takun fi miryatin min liqa'ihi tó bá báwẹ̀ Musa pàdé má ṣe iyèméjì inú ẹ̀ ẹwà dísì tí bẹ̀yẹ wọ́n ní tánàbí bá rí ìwé Musa yí máa bínú ní tí ó bọ̀ bínú pé ń bọ́ ní Umaru ti ríwé yẹn wà láàrí Ọlọ́run sọ fún wípé fala takum fi miryatin minhu tó bá rí bí lẹ́kọ́ ìhì má ṣe yè méjì tó bá báwẹ̀ Musa pàdé o wọ́n dá òtù ẹ̀ o torí pé ń tà fi ràn yín kankan náà gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm